ó yẹ kí n lè gbá tara bọ̀bọ̀ tó ń bọ̀ yìí. JOSMART jára ẹ JOSMART wise up ọgbọ́n. Hold on. I'll call you back. Yes, sir. Yes, sir. Ẹ má bínú, ó dàbẹ̀ ni pé street yìí lẹ̀ ń gbé. Area tiwa ni gbogbo bíbá yìí. Okay. Nice to meet you, sir. Orúkọ tèmi ni Mr. JOSMART. Ẹ má bínú pé mo dá yín dúró. Okay. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé agent ni mí. Okay. So mo máa ń talẹ̀, mo máa ń ralé. Tẹ́ bá lẹ́ni tó fẹ́ talẹ̀ or wọ́n fẹ́ ralẹ̀ kẹ́ lè máa patronize wa. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àwa wà into business. Àwọn business tó jẹ́ pé tẹ́ bá fi 1M síbẹ̀ ẹ máa rí gain 3 million naira. Tẹ́ bá fi 500,000 naira síbẹ̀ ẹ máa rí gain bí 1.5 million naira. Ẹ̀mí pé business ẹ tí bá fi 1 million síbẹ̀ máa rí 3 million. So tí bá dẹ̀ lo 500,000 máa rí 1.5. Bẹ́ẹ̀ni. But irú business wo wá nìyẹn o? Online business ni. Online business. Bẹ́ẹ̀ni. Ṣé kò ń ṣe bí àwọn online business tá ti ṣe sẹ́yìn tí ó gbé ewu ẹ̀ kàn lánàá ni? Rárá no. Ilé ìyàtọ̀ o. In fact, account yín a máa bá yín create ẹ̀ sórí fóònù yín. Tí owó yín bá ṣe ń rí Dubai, ẹ máa rí iye tó wò mí dà lélẹ̀, iye tó wò mí jẹ lélẹ̀. Ẹ ti understand báyẹn, but 70-30 ni sir. Tẹ́ bá ti invest lórí kinní yẹn tán, tẹ́ ti ń ṣe, àá máa mú 30%, èyí máa mú 70%. Then tẹ́ bá fẹ́ ṣe payment yín, ẹ máa ní láti ṣe sórí account tiwa, àwa ṣe wá bá yín wọ̀ sórí account ti yín. Ṣé wá ti máa fi 1 million síbẹ̀? Bẹ́ẹ̀ni. Mo máa gba 3 million naira. But 1 million ní ìbáṣepọ̀ mi ẹ mọ̀ pé mi fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so ó máa nira fún mi láti bá yín ṣe irú business bẹ́ẹ̀. Mo understand yín reason ni pé àwọn kì í sábà ń jáde. Ilé mi ló wà níbi street Ajíbẹ̀rù yẹn lẹ́gbẹ̀lẹ́ honorable. Okay, tí ìyá kan ta provision lẹ́gbẹ̀ẹ́ báyìí. Exactly. Okay, ilé ńlá yẹn ilé yẹn nílé ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ni. But time kan tí mo lọ síbi ilé yẹn wọ́n sọ pé ẹni tó nílẹ̀ pé overs ló wà. Ìgbà mo dẹ̀ ti ń wish kí n tiẹ̀ mẹ́ni yẹn. Èmi náà ni mo ṣe dé ni. Ẹ̀yin gọ́gọ́ lẹ́ni. Mo ṣe dé ni. Mo ti máa ń wish láti mẹ́ni yẹn pé kémi àti ẹ̀tì ẹ̀jọ́ mọ́ra wa dáadáa. You're welcome, sir. Ó ti dà bẹ́ẹ̀. Ọkàn mi balẹ̀ ń sìn báyìí. Mo lè ṣe business pẹ̀lú ó ní 1 million ni màá ṣe. No. Ẹ bẹ̀rẹ̀ látòrí 500,000. Káàtì bí pẹlẹbẹ mọ́lẹ̀ lẹ́jẹ̀. No, àṣebẹ́yìn ni nígbà tó àyè má wọrí 1 million yẹn so màá get 3 million bẹ́ẹ̀ àbí. Ẹ jẹ́ kí n ṣe 1 million yẹn ẹ má wọrí bá mo ti mọ̀ yín ọkàn mi balẹ̀ fún mi láka nọ́mbà yín. Okay. Ó nìyẹn. Ẹ check fún yín. Ó ti wọlé. So ẹ make sure pé kẹwàá wá rí mi. Ẹ kàn tún fún mi nọ́mbà yín so that anytime tí máa fẹ́ wá màá lè kọ́kọ́ pè yín pé mo ti ń bọ̀ o. Exactly. Ẹ̀rú lé èèyàn kan lè wá just any hour kó má dáa pé mo à embarrass yẹn. Security mi tẹ máa ń ṣe bí ẹni tó forí gbálẹ̀ gbá mi. Mr. JOSMART. Mr. JOSMART. No problem. Mo máa pè yín bẹ́ẹ̀ tí máa ti fẹ́ wá ṣe. No problem. Ẹ ṣé gan. Sorry, uncle. Ẹ jọ̀ọ́ ṣé mo lè rí bí change kan lọ́wọ́ yín gbé taxi mẹ́ yẹn. Change. Okay, ẹ̀yin aráàlú èbó dọ́là problem lẹ máa ní ẹ kọ́kọ́ máa lọ ṣẹ́ dọ́là náà gangan. Okay, no problem. Dọ́là yẹn tẹ̀ ti pọ̀ jù nulẹ̀ báyìí mi tí lọ ṣẹ́ ayé ni. Ṣebí 2,000 máa gbé yín náà. Ẹ lè bá mi fi 500 naira sí. Wọ́n lọ́ máa ṣàánú wa ní Nàìjíríà. Báwo ni ṣé wẹ́dà Nàìjíríà yóò bọ̀sà wọ́n tàṣẹ dé yẹn sìn. Ó ti máa wà lára sáà. Ó ti máa wà lára ẹ̀ láti ṣe. No problem. So máa pè yín tí máa ti fẹ́ wá. Mr. JOSMART. Yes, sir. Ìlú ọmọ oró. Mo tó ti mú lè jẹ ìwọ pápá ìwọ nà ìmí ẹ̀kọ́.
inú ìlú iná ni. Possible. Ẹni tó nílé ni mo fẹ́ rí. Bá mi ṣílẹ̀kùn kí n. Láti kó sá. Mi ò rojú rí nígbà tó yẹ. Àwọn ọ̀gá ìwọ̀n fẹ́ rí. Bá mi pe ọ̀gá ẹ̀. Ọ̀gá mi sí ara. Ìjọ àwọn ìbí. Lọ́pọ̀ ṣe ìrí tó rí ní sìn. Mo jọ pé ọ̀rọ̀ lọ́dún ìgbà. Business ni mo fẹ́ wá fún ọ̀gá ẹ̀. Why you doing like this? Ẹ ṣe wọ́n fúnra ara yín náà. Ṣọ́ọ̀dà pé nǹkan tó ń ṣe yóò máa jẹ̀bi ẹ̀. Ok, Ó yẹ. má bínú sá. Nǹkan tó ń ṣe máa jẹ̀bi ẹ̀. Má bínú sá, ẹ dúró báyìí. Báyìí ni kẹ́ dúró sí. Mr. Man, what's your problem? Ẹ dúró àlàyé mi ò rí nínú estate. Okay. Ẹ wo bíbá yìí. Why don't you say bye now? You don't say wọlé now. Bàbá yẹn wọ́n embarrass me. Ẹ jẹ́ kí wọ́n park. Ẹ dúró báyìí. Ẹ jẹ́ kí wọ́n park. Why don't you say bye now? Ẹ jẹ́ kí wọ́n park. Mr. Man, what's Ẹ jẹ́ kí wọ́n park. Wọ́n park sí Ẹ jẹ́ kí wọ́n park. Ayé mi o. Ẹ jẹ́ kí wọ́n park. Ẹ dúró báyìí. Ẹ dúró Báyọ̀ máa báyìí. jìyà kó tó Ẹ ṣe jẹ́ yìí kí o. wọ́n park. John, Yes sir. kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn? Mi ò rí màá rí nínú estate. Orúkọ mi ni Mr. JOSMART. How can I help you? I am one of the best agents in this town. Ẹ ti rí sá, mo dẹ̀ jẹ́ni tó ògbóǹtarìgì nínú business. All right. Ìgbà tí mo débi báyìí, idiot service ẹnu géètì kò ń provoke mi látàárọ̀ ni. Mo dẹ̀ ń sọ fún pé business ni mo bá wí báyìí. Mi ò kì í ṣọmọdé. John, mi ò rí wọn rí nínú estate yìí ọ̀gá. Mi ò ṣe rí wọn rí wọn dẹ́rí tó ń patrol kiri. Láì mo ṣe challenge wọn pé láti go. Okay, ẹ mọ ṣẹlẹ̀ tó ṣùgbọ́n. Ṣẹ̀rí estate náà wò yìí, mo ṣe tí èèyàn kàn lè máa roam about or anything. Ẹni tẹ́ bá ń wá pọ̀ tàrẹ́ kí èèyàn máa bá. Ọmọ orí báyìí náà ni mo direct. Mo sì tọ́lọ náà ẹ̀ṣẹ̀ rọ́ọ̀bù kọjá nínú àdúgbò. Mo dẹ̀ sọ, ṣé mo jó ni lójú ẹni? Kọ́mọ̀jẹ̀ pẹ́ yìí ló ń yẹ yín gbogbo Ṣé ọmọ what mo ṣe wáyé ni? John, don't worry. I want more than 10 billion That's naira. okay, Mr. What Man. happened to you? Hey, I thought you said you bring the business, right? Yes, of course. So let me hear you out, please. All right, sir. Business tí mo mú wá fún yín, òun ni pé ẹ lè ra ilẹ̀ kẹ́dẹ̀ tún tà. All right. Kẹ́ra ní owó péréte kẹ́dẹ̀ hẹ́n owó gidi. You mean owó tó pọ̀ dáadáa? Millions of naira. Okay, let me hear about it. Irú èyí tí mo sọ ń sẹ́lẹ̀ fi 10 million naira síbẹ̀. Kẹ́dẹ̀ hẹ́n 50 million naira. Are you for real? Yeah, of course. Okay, give me more details about it. All right. I need to know what I want to invest in. Irú báyìí ń sìn, àwọn ilẹ̀ kan wà tán wà ní pápá báyìí tán wà ní sáìdì agbègbè wa yìí. All right. Tó jẹ́ pé tẹ bá ra kalẹ̀ tẹ bá ra tó pọ̀ ẹ máa ra ní owó péréte. Àwọn òyìnbó kan ń bọ̀ wọ́n fẹ́ dá company sínú ìlú yìí. All right. Àwọn tí wọ́n máa ṣe advertisement fún àwọn òyìnbó yẹ. Àwọn tí wọ́n fún wọn ní ilẹ̀ yẹ́pẹ́ ilẹ̀ ní kí kẹ́ ẹ lọ rà. Oyè yín sà, by the time tí àwọn òyìnbó yẹn bá máa fẹ́ ra ilẹ̀ lọ́wọ́ yẹn máa tà ní double. Really? Yeah, that's what I'm saying. 10 million, 50 million. That's a very huge profit. I would like us to stop there. I would like to have you, but let me have my program. He's a very young man. Àwọn oníjìbìtì èèyàn ni o. Àwọn gbájúẹ̀. Ọ̀gá. John, listen. Wọn kì í kọ́ síwájú orí o. John, listen. Shuri, what's on in life? Shuri did this or life. Okay, sir. I just seen this young man here. Okay, sir. You know what man like him? Some very intelligent. Some of them ṣe. One of them see his dressing. Lórí burúkú ni wọ́n bọ́ ẹ̀ mọ́ tó fẹ́ bá ṣẹ́ mi jẹ́. Ṣé wọ́n ya wèrè ni? Kéèyàn wọ ṣùtì bíi eléyìí. Oníkéèyàn má jẹ́ oníjìbìtì. Oníkéèyàn má jẹ́ olè àbí gbájúẹ̀. He was just trying to present himself. Ọ̀gá. Hello, what's your business? What's your problem, Mr. Man? Àlàyé. Mo ń bá ọ̀gá deal, ọ̀gá this guy, bó ṣe ń ṣe láti kùnmọ̀ àti ìdílé yẹn o. Àlàyé. See. Gbájúẹ̀ ni ẹ. Sorry, what's your name? My name is Mr. JOSMART. You don't know in this town. What's your problem? Excuse me, Mr. Man. Calm down. Just calm down, please. Wọ́n Don't have kọ́ see, look here. Hey, Mr. Man. John, ní sùúrù. Mi ò ní gbà kẹ́ mi ò ní. John, Yes, sir. Shuri, Mr. Man, you don't have to be shouting here. This is an estate, you know? Ibi tó ti ń bọ̀ yẹn gan yẹn kán mo believe pé yẹn káwọn security ní láti stop ẹ̀ kán call each person ẹni tó bá rí kó wá. Ọ̀gá ọ̀sán tọ́lọ́ ni wọ́n sì rọ́ọ̀bù nínú àdúgbò. I know. Bóyá àwọn ọ̀dẹ̀ ni. But bí mi ṣe ń rí Mo ṣe ilé ń ìmú wò ẹ́. business wa ọ̀rọ̀ owó là ń sọ yìí. Ó ti yẹ. Ọ̀gá. Ó ti rí pé ẹni tó ń lè bá sọ̀rọ̀ business ọ̀nà tó wá bá. Okay. You know what happened? What's your name again? Sorry. My name is Mr. JOSMART. JOSMART. Please let me have your number so I can call you and we can have the business going on. All right. Ọ̀gá mo rí o.
ti wà ní area ẹ̀ o. Ibi tó ní kí n park sí náà ni mo wà náà. Ok, mo ti dúró síbẹ̀. Òun náà mo ń dúró dè fún ìwà yìí. Àdúgbò yìí rí bákan. Ẹ̀wá jùlọ Well, kí n tó máa lọ sí tí mo lọ ẹmu níbi kí n tiẹ̀ tún wojú ẹ̀ ò kí n yọjú sí ẹ bébì rí tó wà pa. Dúnà, ṣé ọ̀bọ JOSMART yẹn kọ́ yẹn ni? JOSMART náà ni. Kò lè jó òun. Kò lè jẹ́ JOSMART kò lè jẹ́ tó fẹ́ bá ṣe business yẹn kò lè jó òun kò lè máa gbèrú báyìí. Bọ̀ ṣé kò ń ṣe pé o ti fọ́ sí ní trap ṣá? No, not really. Owó tó yẹ màtí business abẹ́jọ ṣe owó yẹn ṣì wà ní mọ́tò mẹ́rin. Tí mo gbé kí n yes. JOSMART ni. Ó ṣùọ̀. Yes. Èèyàn máa ń jọra ṣá. JOSMART ni. Ó ṣùọ̀. Jẹ́ ká jọ débẹ̀ kí n kú dáadáa. Kò gbúdọ̀ bẹ́ni tó wà nígbà yìí. Hello? JOSMART. 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 Ṣódì ni. Ìgbàwo lódòdì ó máa yà mí JOSMART ìgbàwo lódòdì. Wọ́n ṣòdì náà ó wá surprise bó ṣe sọ̀rọ̀ báyìí. Ó ṣe máa. Ó Bó ṣe máa ń ṣe ládùúgbò nìyẹn kò sẹ́ni tí ó mọ̀ ṣe lọ́wọ́ àgbà ló máa ń ṣe. Bó ṣe máa ń gbàwò èèyàn nìyẹn. Ó ṣọ̀ pé òun lélẹ̀. Yes. Bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń leak fake life tó máa ń gbájú ẹ̀. Ó ṣọ̀. Ẹ nà ó. Àlàyé wa kí ni problem ẹ̀ gan-an? Ó dẹ̀ tó ń tanú mọ́kànlá látẹ̀kan náà. Ṣé wọ́n ní kó máa pa business mi jẹ́ ni ṣó yá wèrè ni? Ṣé ìgbà tẹ́mi àti àjọ gbádùn pọ̀ wọ́n sí ní kó máa ṣorí burúkú fún mi ni kí ló ṣe gan? Mo lè yàrá gbá etí ẹ̀ o kí ló ṣe? Ṣé ti pé kò ń ṣòdì bó ṣe máa ṣe nìyẹn aláìwáṣọ ya wèrè ni ṣé mi ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ṣé mi ló pariwo mọ́ ó ṣe nǹkan tí òde tún lágídí òtún pariwo lórí nǹkan tó ṣe tí ò make sense máa gbájú ẹ̀ kiri àdúgbò nìyẹn kò sẹ́ni tí ò mọ̀ ẹ́ ládùúgbò ìpín gbájú ẹ̀ fọwọ́ àìnà ló máa ń ṣe láti orí báyìí nǹkan tó máa ṣe nìyẹn. Ọ̀gbẹ́ni jọrọjọ mo lè máa fojú àwọn èèyàn ládùúgbò yìí ó yẹ ní street yìí wà gbà kí ló ṣe gan. Gbogbo ẹ máa ṣe nìyí. bó ṣe máa ṣe nìyẹn. Ó di ẹ ti ń sọ̀rọ̀ má wọrí ibi ìwà ti mọ̀ má jẹ́ kó lọ bú so. Ẹ lo DPO ẹ jọ nítorí Ọlọ́run mo ní ìdáwọn bọ́ọ̀sì ń bá ní sínsìnsìn ẹ jọ nítorí Ọlọ́run ẹ má yẹ kó pẹ́ bọ̀bọ̀ kan ti gbá mi bí báyìí kò rẹ̀ gbúdọ̀ lọ ẹ jọ ẹ ṣe gan imagine o ó di ń sọ̀rọ̀ so bí ló ń gbé tó bá ti wá gbá mi àbí kò sí wàhálà. Officer, thank you. You are welcome. Ẹni tí mo sọ lélẹ̀. Ṣé ẹni tẹ́ ní kí n wá mú ni? JOSMART ni ẹ. Mr. JOSMART. Ẹ káàsán sà family nǹkan sà. Family kò ní dá family tẹ́ ń béèrè yẹn. 3 million mi ńkọ́? 1 million lẹ́ fún mi. Ẹ máa wo ó lóun ṣe online business kan pé kí n fi 1 million sílẹ̀ máa gba 3 million mo dẹ̀ transfer 1 million sí ilé tó sọ pé òun gbé mo ti débi ilé yẹn tí mi ò bá ń bì wọ́n tiẹ̀ láwọn ọmọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀ rárá ọ̀tọ̀ lẹ́ni tó ní ilé yẹn. For you? Wo o tiẹ̀ ti wá dáa báyìí ṣe ó ti gbẹ̀yìn náà báyìí. But ṣé ọlọ́pàá nìyí ni? Police ni. Àwọn ìjọ tí mo rí yẹn wọ́n sọ ọlọ́pàá. Ẹyin ní ìbá máa wọ káàkiri ṣé o tiẹ̀ ti rí ní tó ṣe ọ̀ràn tó dáa ó ti dáa bẹ́ẹ̀ wo máa jẹ́ kó mọ̀. Ẹ̀gbọ́n ẹ calm down. Ẹ wo ayé ò ní dáa ìwọ ò ń gbáyàn káàkiri àbí. Ok ò ń gbáyàn káàkiri àbí. Kọ́ni tún kí n máa ṣọ mi ẹjọ́. Wà á máa ṣọ wẹ́lẹ̀ dáadáa ṣé o ti rí báyìí o padà sí nílé yìí o rọ́ọ̀tì ń jẹ. Ọ̀pẹ ọmọ àníbi tó fẹ́ lọ yẹn sọ́bẹ̀ níbo imagine o. Hey, what? Baby, wọlé.